ọ̀rẹ́ junction. àti báǹkì kan tí ò ṣe dárúkọ ilé owó ní káàkiri àgbáyé nígbà àtijọ́. Tomiland land ṣùgbọ́n irú orí ọ̀fẹ́ gbà. Ìkòròdú kan náà káì àwọn ọlọ́pàá máa bọ́ṣọ ní fireplace tó máa wà ní gọ́tà pé ó tọ́ ṣìnà ẹni ọmọ láti ó dàbí ká sọ pé láti àjàtán mo gbogbo yẹn ló wà mọ àjàtán ní Abẹ́òkúta níbí àjàtán sí. síbi ìtọ̀ṣìkẹ̀ àjàtán sí lọ́nà ìbò wọn ti jọ tọ́jú gáràjì yẹn tọ́jú dọ́pù yẹn aṣèrò wọ́n máa mọ́tò àtúnlẹ̀ ẹ̀dínbọ̀dà ayọ́ kíkó lẹ́nu mọ́tò ẹ̀ ní wọ́n á bọ́lẹ̀ bí à ń fẹ́ wé. ọlọ́pàá bá ń lọ ní ọdún náà wọ́n bá ń lọ síbi iṣẹ́ wọn kì í wẹ̀wù. ẹ parọ́. ó dín náà dà aṣọ lásán. bẹ́ẹ̀ rà àánú gbà. àánú fọ̀ ó wá. mo fẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ mo fẹ́ máa sọ̀rọ̀ nípa àṣírí ọ̀gbẹ́ni kan tí a mọ̀ sí Shina Rambo ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń mọ Nàìjíríà gbogbo àwa tájọ́ ọmọ Nàìjíríà káàkiri níbikíbi tá lè wà mo máa fẹ́ ká súnmọ́ bí wà á fẹ́ kẹ́ wá gbọ́ ohun tí Shina Rambo tó sọ nípa bí òun ṣe ń digunjalè bí òun ṣe lè gba òun kó tó di pé Ọlọ́run tí òun sìn ó wá tẹ́wọ́ gba òun gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ wá gbọ́ bí Shina Rambo bó ṣe rìnrìn àjò ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn nǹkan tí ó dàyà kọ àti àwọn nǹkan tó gbé ṣe àṣírí ń bẹ nínú nǹkan ẹ wá gbọ́ bí àṣírí ṣe lọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló farabalẹ̀ gbọ́ lẹ́nu Shina Rambo níbi tí ó ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bí òun ṣe lùgbà sí. tàbí ni Shina Rambo Shina Rambo jẹ́ ọmọ Yorùbá eléyìí tí ó jẹ́ bí adigunjalè tó jẹ́ wípé ó ti lùlú làkàlàkà tá a bá ń sọ̀rọ̀ nípa adigunjalè tó jẹ́ pé àwọn agbófinró ọlọ́pàá sójà káàkiri gbogbo wọn mílítírì wọn ò lè dojúkọ ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Shina Rambo ẹ wá gbọ́ bí ó ṣe rìnrìn àjò ẹ̀ kẹ́ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ ẹ máa wá gbọ́ wọn àṣírí yìí àṣírí ń bẹ ní ọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbọ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí Shina Rambo yìí ṣé èyí lérò pé bí lásán ni ìbéèrè tí mo wá fẹ́ máa béèrè kó tó di pé máa fẹ́ jẹ́ kẹ́ wá gbọ́ ohun tí Shina Rambo sọ máa fẹ́ jẹ́ ká béèrè lọ́wọ́ gbogbo àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà pàápàá wa tí àwọn ìwà tí Shina Rambo ń yìí tó ṣojú wa ta lè sọ nípa ẹ̀ ta lè sọ ìtàn ẹ̀ wípé irú Ọlọ́run wo gan ni Shina Rambo ń sìn irú Ọlọ́run wo ni Shina Rambo ń sìn orí Shina Rambo ó ń sọ̀rọ̀ nípa Ọlọ́run wípé Ọlọ́run ti fi àwọn nǹkan kan dínkì òun tí kò fún ẹnikẹ́ni ní gbogbo àgbáyé ẹ wá jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́ tí Shina Rambo sọ àṣírí wà nínú ọ̀rọ̀ yìí ẹ farabalẹ̀ ó lè jẹ́ ká gbọ́. àtijọ́ ọ̀rẹ́ junction. àti báǹkì kan tí ò ṣe dárúkọ ilé owó ní káàkiri àgbáyé nígbà àtijọ́. Tomiland land ṣùgbọ́n irú orí ọ̀fẹ́ gbà. Ìkòròdú kan náà káì àwọn ọlọ́pàá máa bọ́ṣọ ní fireplace tó máa wà ní gọ́tà pé ó tọ́ ṣìnà ẹni ọmọ láti ó dàbí ká sọ pé láti àjàtán mo gbogbo yẹn ló wà mọ àjàtán ní Abẹ́òkúta níbí àjàtán sí. síbi ìtọ̀ṣìkẹ̀ àjàtán sí lọ́nà ìbò wọn ti jọ tọ́jú gáràjì yẹn tọ́jú dọ́pù yẹn aṣèrò wọ́n máa mọ́tò àtúnlẹ̀ ẹ̀dínbọ̀dà ayọ́ kíkó lẹ́nu mọ́tò ẹ̀ ní wọ́n á bọ́lẹ̀ bí à ń fẹ́ wé. ọlọ́pàá bá ń lọ ní ọdún náà wọ́n bá ń lọ síbi iṣẹ́ wọn kì í wẹ̀wù. ẹ parọ́. ó dín náà dà aṣọ lásán. bẹ́ẹ̀ rà àánú gbà. àánú fọ̀ ó wá dàbí orin kan tí mo máa ń kọ. orin wo ẹ̀kọ́ sà. oúnjẹ tí mo jẹ tó mú ara mi dán ìrìn àjò tí mo rìn tí mo ní oore ọ̀fẹ́ tí mo là kọjá òun làwọn kan rìn tí wọ́n ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n alas mo rà àánú gbà. kí ló tóbi ju ọ̀run àti ayé lọ? ó wà
kí ni ohun tó tóbi jù ọ̀run àtayé? ohun tó tóbi ju ọ̀run àtayé lọ máa nínú ìwé Psalm 108 verse 4 Psalm 108 verses 4 àánú ló tóbi ju ọ̀run àti ayé lọ. bẹ́ẹ̀ni. Bàbá fún rẹ̀ ló ń jẹ́ àánú. Romans 9:15 sọ wípé èmi yóò ṣàánú fún àwọn kò ń ṣe gbogbo èèyàn underline tí èmi yóò ṣàánú fún. bẹ́ẹ̀ni. èmi yóò sì ṣe ìyọ́nú fún àwọn tí èmi yóò ṣe ìyọ́nú fún. Ìfàsísí ẹ̀ wáyé kó yé mi pé ó ní kò ń ṣe àwọn tó fẹ́ àánú wọn ò rí gbà bí kò ṣe Ọlọ́run tó ṣe kí ni tó ń pè àwọn kan sáré fún ṣùgbọ́n wọn ò ní oore ọ̀fẹ́. Who's me? Èmi lẹ́ kí wọ́n rí kọ́ máa dàbọ̀ bò èmi lẹ́ kí wọ́n rí kọ́ máa sọ lóko ṣùgbọ́n tí mo rí àánú gbà tá a wá fi àmì àánú sínú ayé mi. Gbogbo àgbáyé àti gbogbo àwọn ọmọ Ọlọ́run lápapọ̀ àti àwọn bàbá wa tí wọ́n ní ilé iṣẹ́ yìí àti bàbá wa tí mo wà wájú yìí gbogbo ilẹ̀ ń tọ́jú Ọlọ́run nínú ayé mi. Èmi lẹ́ kí n wà nínú ẹ̀wọ̀n ayérayé màá tún lọ sí prison. Mo gbé màmá wa aláṣẹ kan lọ sí maximum prison. There's no need to mention anybody's name. Yes. Wọ́n fún mi full backup mo ń wọnú prison ibi tí àwọn kan dẹ́sẹ̀ gbogbo wọn tí wọ́n ṣe wọlé torí mi ipe ẹ jáde mo dẹ̀ bá wọ́n sọ àwọn ọ̀rọ̀ pé nígbà tí mo dọ́dọ̀ controller prison tí mo wò kíní bàbá ẹ ó kúnlẹ̀ báyìí ní èdè tí màmá who's me ta ni mí. ẹ̀rù níyìn gbà yẹn. nígbà yẹn ẹ̀rù níyìn. ìpayà ọlọ́pàá. ẹ̀rù tó ṣe kí ni ìgboyà fún gbogbo ọlọ́pàá tí máa ń gbọ́ mi lálẹ́ yìí kó mọ̀ gbọ́. sójà tí máa ń gbọ́ mi lálẹ́ yìí kó mọ̀ gbọ́. Custom immigration àwọn agbófinró àwọn kan tẹ̀ pa OPC ẹ mọ̀ gbọ́ ẹ̀rù tó ju ẹ̀rù lọ rè ẹni orí yọ dilé bàbá gbọ́ ìgbé ṣẹlẹ̀ rambo gbé ń bọ̀ láti kìlómítà bíi 30. àní mi mọ bí mo jọ táìsì. ẹ sọ bẹ́ẹ̀ àwọn náà máa ń gbọ́rọ̀ yín gbà yẹn ni àwọn olórí ọ̀fẹ́ tó jẹ́ mọ́ bèrè pé bàbá tó bá ṣe pẹ́rù gbà yẹn nírú wáyé àwọn àdó orí ọ̀fẹ́ nìsín láti máa fọ̀rọ̀ gbà yẹn nínú Ọlọ́run nínú Kristi nínú orí ọ̀fẹ́ àìmọye ẹgbẹ́ ìtajùkẹ́ àti waste dànù. orí mi ò ṣe wo kábíyèsí tí wò jẹ́ kan lára wọn. àìmọye mélòó la fẹ́ kà ṣùgbọ́n nǹkan kan tẹ́rù Ọlọ́run fi máa ń bà mí ní wípé whether you are a Muslim whether you are a Christian tàbí ìbílẹ̀ mọ Ọlọ́run tí o gbà o. mọ Ọlọ́run tó gbà. ẹni tí ò bá mọ dá Ọlọ́run tí ó gbà mọ̀ bí àjẹbá pa tí ò dẹ́ sí waste life. yóò kàn waste ara ẹ̀. ẹ̀mọ mélòó ṣé iye ta fi ṣe agbára la fẹ́ sọ ni ṣí bá aṣọ ìrìn àjò la fẹ́ sọ ni ẹ máa bá wa bọ̀. mo bọ̀ torí pé ètò yìí ò lè parí lónìí kò sì lè parí lọ́sẹ̀ tó ń bọ̀ kò lè parí bí ọ̀sẹ̀ bíi mẹ́ta la fi gbé ètò yìí ẹ kàn máa bá wa fọ́lò Fasolé Makinde descendant ẹ lọ fọ́lò ẹ bá wa post ẹ̀ káàkiri lọ́jọ́ mẹ́jọ bàbá tó wà lórí ètò yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin ti kó àtúnjọ wà lórí Fresh FM 105.3 ní Èkó lálẹ́ ọ̀la látàgò 9 sáàgò 11 náà ni ẹ gbọ́ wọn rẹ̀ wọ́n ẹ̀ bó o ní bàbá yìí àwọn a ti sọ nǹkan kan àwọn babaláwo tí ń ṣiṣẹ́ fún yín wọ́n lọ́jọ́ kan lẹ wéèsì gbogbo wọn. ẹ̀rọ pé ẹ tó ṣoògùn àfẹ́rẹ́ fún ayan ìdíre tó ló ṣeé ṣe wọn kò sẹ́ tó lò ya píṣọ̀ mi ìdíre mo máa ń proud nínú Kristi pé at last pé àánú fọ̀hún mo dẹ̀ máa ń sọ wípé mo máa ń repeat ẹ̀ gbogbo àgbáyé wọn ti ń gbọ́ mi tí wọ́n ti ń wojú mi pé ọlọ́pàá wo ló pa mí lórílẹ̀‐èdè yìí. This is the Shina. Yes, pé píṣọ̀ tí wọ́n padà. Kán lọ mú wa. mo rántí wọ́n sọ̀rọ̀. Bàbá Abádéjọ ẹni ẹ rántí. mo rántí ṣe bí gbogbo gbà yẹn náà àwa náà gan-an a ti ń ṣiṣẹ́ oṣù so gbogbo news headline evening times ló ṣe máa ń sábà gbé daily times nígbà tí evening ìyẹn ló máa ń sábà gbé news headline wọn ni wọ́n pa wọ́n ti rí bàbá yìí wọ́n ti pa wọ́n ti ṣe kí n gbogbo ẹ̀ là ń gbọ́n gbà. wọ́n lò produce. wọ́n bá rí olè kan tó bá ti mú wọn tó bá pa wọn níhùn ni wọ́n pa gbogbo ẹ̀ là gbọ́n gbà yẹn. ìfàdìgbà yẹn gan gbogbo ẹ̀ ni mo mọ̀ tí mo dẹ̀ tí wọ́n dẹ̀ confirm fún mi pé bọ́n ṣe wà yìí wọ́n lè jókòó wájú yín sì kẹ́rù pé American ló jókòó wájú wọn. America wọn á dẹ̀ kọ ara wọn wọn á ṣèǹjà ara gbogbo ẹ̀ á dẹ̀ white gbogbo ara wọn white á dẹ̀ kọjá. ìrírí ẹ̀kọ́ tí mo sọ pé mo ṣe láìkí àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Adéníjì àti toll gate. ẹ ń tẹnumọ́. Yes mo láìkí wọn gidi gan wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n òfò ni iṣẹ́ ju iṣẹ́ lọ
mo gbèdè fún ayé o èmi náà bá yín gbé. ẹni tó bá ní kò sí ayé wa o wọ́n tún bèèrè lọ́wọ́ mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ó ní orúkọ tílẹ̀ ń jẹ́ orúkọ ọ̀kọ̀lélí ogún ní ilẹ̀ lórúkọ tó ń jẹ́ ibi tí wọ́n mọ̀ èyí tí wọ́n mọ̀ èmi ò mọ̀ èyí tí mi mọ̀ ìwọ ò mọ̀ mo yí padà mo dọ̀mọ́ kéré wọ́n pàrọ̀ báyìí ẹjọ́ ọmọ tuntun tó lọ síbi nǹkan ẹni tó kọjá bẹ́ẹ̀ ṣínà lámọ̀ ọwọ́ tún bèèrè lọ́wọ́ èmi fúnra. bàbá ẹlẹ́yìn ní gíláàsì kan. mirror ní ìkànnà àwọn. mẹ́tẹ̀ẹ̀ta wà lára. ó wà lára òun lè fi máa ń wo bọ́nà tí ń rí. ibi kan tó ti ẹ̀yà mi lẹ́nu ni wípé ní Ṣàngó Ọ̀tà ní Alákòókò. bàbá ẹja fi sọ́jọ́ mẹ́jọ. ẹja fi sọ́jọ́ mẹ́jọ. bàbá wa Shina Rambo. Olúwa ní fi ṣe àkókò yìí. Olúwa ní fi ṣe àkókò yìí. Like Saul turned to Paul. Sọ́ọ̀lù gbàyẹ̀ lẹ̀ ń wò yìí. ó di Paul. tó wá di Matthew ajínrere Matthew Olúwa ní fi ṣe ọ̀rọ̀ náà dẹ̀jẹ̀ kó yé mi wípé Luke 9:62 ó ní kò sẹ́ni tó fọwọ́ lóhùn tulẹ̀ tó tún bojú wẹ̀yìn tó yẹ fún ìjọba Ọlọ́run. It is well with you Jesus. torí àgbà ìpè. ọjọ́ mẹ́jọ yẹn. wọ́n bá àgbà díẹ̀ tó kù ìpè láfi bẹ́ẹ̀ ẹ má ti lọ ṣùgbọ́n àti ilé sọ kankan àwọn tí kò tó bá wù wá kí wọ́n pàdé wa lẹ́kọ̀ọ́ ní ọ̀la ṣùgbọ́n àgbà ìpè láìpẹ́ àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ Evangelist Wọlé Bádéjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn àti ìrìn àjò tá a rìn yìí ẹ má jẹ́ ń tàn yín ọdún 5-6 la fi rìn o àbúrò ní sà ọdún 6 ẹ bá ń súnmọ́ kínní yẹn dáadáa sà mẹ́fà ni ọdún 6 la fi rìn àjò yìí. tí bá confam ọ̀rọ̀ kẹ́ mọ̀ pé confam ni. ọdún 6 la fi rìn àjò yìí bàbá yóò sọ̀rọ̀ sí mi nígbà bíi ibi pé àbọ̀ ní nǹkan Ọlọ́run ṣàánú wa bí n bá ti wá sùn ọjọ́ bá ti pè wọ́n bá kàn máa ní imagination pé Shina Rambo ó wà wájú ilé mi o mo ráwọn ẹrú kú kan. gbọ́gbà tí mo pè yín pé tó ní bàbá Bádéjọ ẹ̀yìn ìṣìjókòó a ní pòdúsà yẹn kó wá gbé mi. ẹ sọ̀rọ̀ kan ẹni bàbá Bádé owó ló tún kàn yín ó ní àṣebẹ́yìn lẹ máa lọ gbọ́ mo ní wọn ní kẹ́ máa bọ̀ lẹ́ni níbo lẹ ń bọ̀ mọ̀ wá. ojúkòrò kì í pojúkòrò jẹ́ kọ́kọ́ rẹ̀ yẹ́s lẹ́ni tó tẹ̀ kúmi látọdún yìí tó kúmi lọ́wọ́ yẹ́s. nígbà bó débẹ̀ tí wọ́n kàn sí báyìí kékeré kan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ nù mọ́tò pé Shina Rambo ó ti rí eléyìí ìṣàròsọ o tí gbogbo yín mọ̀ ní kì í ṣàròsọ ẹ máa bá a post ẹ̀ Shina Rambo wà láyé ṣùgbọ́n wọ́n wà níbí láti wá sọ ọ̀tọ̀ gbèsè ayé wọn láti lè yí ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé ẹ̀dá padà bọ́bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún lẹ́yìn náà á bẹ̀rẹ̀ sí gba ìpè ẹ kú kalẹ̀.